lọ́mú mi wá ṣèkìlọ̀ mùsùlùmí torí ẹ bá pé bádánwò kan bá ti ń bọ̀ yóò tètè fura bádánwò lélẹ́yìí tí ń bọ̀ yìí gbogbo ẹ̀yin tẹ́ máa ń lanu gbàgbàgbàgbà máa dárúkọ èèyàn lórí íńtánẹ́ẹ̀tì. Muyideen ẹ ṣe mùsùlùmí Alhaji Taofeek Akeugba Gold náà sọ bẹ́ẹ̀ ó dá mi lójú wọn mọ tí ń sọ láti sọ bẹ́ẹ̀ Alhaji Akeugba Gold wọn mọ tí ń sọ láti lè sọ wípé Muyideen ẹ̀sìn wo níbẹ̀ lára Muyideen Islam kọjá báyẹn. ẹ má mọ kó ẹ̀gbin rẹ́ra yín lẹ ẹ má mọ wádìí ara yín. wàlá tabagadu. látàbàgọ́dù ẹ má mọ bínú orí Ọlọ́run nínú ayé ara yín. wàlá tajabaru. ẹ má mọ kọ̀yìn ara yín síra yín ìwọ náà ló sọ tó dọ̀tá òsì nítorí ntọ́jẹ tó mú. èsì ọ̀rọ̀ rẹ o fún àáfàá Jígínní látẹnu Sheikh Akeugba Gold ọ̀rọ̀ Muyideen ti wá dójú ẹ̀ pátápátá gbogbo ọ̀rọ̀ ṣáà wá sẹ́ lórí Muyideen kí ló dé bí Muyideen ò bá ṣẹ̀sìn mùsùlùmí kó ṣe bó sì ṣe kìrìsìtẹ́nì náà ló fẹ́ dúró sí kó ṣe kó má dájà ẹ̀sìn sílẹ̀ àbí ìjà láàrin àwọn àáfàá sáfà ẹ jẹ́ agbésì tí Sheikh Akeugba Gold tún jù lu àáfàá Jígínní. nínú nǹkan tó máa dámọ̀ tán fi ń fùlù ara wọn láyé òní dressing aṣọ tán bá wọ̀ ọ̀pọ̀ èèyàn ló fọ́nú fọ́ra tó máa ń fi aṣọ jọ́ọ̀jì ènìyàn ó lè faṣọ jọ́ọ̀jì ènìyàn pé ènìyàn wọṣọ sójà kò tí ì sọ di sójà tí ń tẹ̀lé òfin èèyàn wọṣọ ọlọ́pàá kò tí ì sọ di ọlọ́pàá gidi èèyàn wọṣọ immigration kò tí ì sọ di immigration gidi ìwà tó bá hù sótẹ̀ lófin àbọ̀hún náà ń takò fin ni ló fi mọrú ẹni tó jẹ́ ọba tó dá yàtọ̀run Ọlọ́run kìlọ̀ fún wa tó pọ̀ ọmọ ìyá mi tó bá ń bẹ nínú ayé tó bá lọ jẹ́ wípé aṣọ tẹ́nìyàn wọ̀ ló fi ń jọ́ọ̀jì ẹ̀ á ṣòro fún ẹ kó tó rọ́nà lọ nínú ayé. lóyìnbó fi sọ yìí pé never you judge a book with its cover. má máa jọ́ọ̀jì ìwé pẹ̀lú cover ẹ̀yìn ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ wá lọ́rọ̀ ẹ̀sìn bọ́rọ̀ àsọsẹ̀ rí yẹn náà lọ́rọ̀ ẹ̀sìn àìmọye amúrọ̀bà tí ń wọṣọ ọlọ́pàá àìmọye amúrọ̀bà àìmọye Boko Haram tí ń wọṣọ sójà tí wọ́n arrest tán rí lórí íńtánẹ̀tì. àmẹ́ni torí ẹ bá pé tó bá ti pàdé ẹ̀ lọ́ọ̀kan yóò fojú sọ yóò wò pé sójà ò gbọ́dọ̀ ṣe nǹkan kankan tí wà lára bó ṣe dírẹ́sì yìí eléyìí ṣe sójà yúnífọ́ọ̀mù tó wọ̀ yẹn ò sọ di sójà ìwà tó bá hù ni yóò jẹ́ kó mọ̀ pé sójà ni wàláhì bọ́rọ̀ ẹ̀sìn sí rí nu ẹ̀sìn tẹ́rí yẹn bí aṣọ tá a gbé wọ̀ ni àwa Áfíríkà kí ló dé tá à ń fẹ̀sìn gbára wa báyìí kí ló dé tá à ń fẹ̀sìn lu jìbìtì ọ̀tọ̀ ni tó ń kálukú ọmọ ìjà fún ọ̀tọ̀ ni tí ó gbé sórí pé nǹkan tó ń jà fún ni ọmọ ìyá mi nínú ayé lọ ṣọ́ra dáadáa ìsìláàmù ló kó wa jọ ká ṣe ta ni má ṣe tú wa ká káwa náà máa wùwà tí ò dáa ká lè gbádùn ara wa. àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tí ẹ jà fáàgbà lánàá tí wọ́n bá fẹ́ proof ẹ̀ fún wa wípé aṣọ wíwọ̀ ò dìtámí ẹ̀sìn wọ́n sọ wípé owó ra wà níbi tànẹ́bì Musa ọwọ́ jàlábí àbí tànẹ́bì wa Muhammad ọfà tẹ̀sùbá àlọ́bí ti sẹ́wọ̀ Abdul Qadir ìwà nàmúrúsù ìwà Fìrìáùn náà nísìn bẹ lọ́wọ́ ẹ̀. Abdullahi ibn Ubay la'natullahi alayhi ọ̀kan náà àwọn sàhábà ànábì ni ó súnmọ́ ànábì bíi sán ọrùn mùsùlùmí ni ẹni tó bá ànábì láyé bá ànábì bá ń kírun báyìí ó tó lẹ́gbẹ̀ẹ́ ànábì ni ọ̀tá ànábì sí ni. ìwà tó hù lọ́sọ̀dẹ ni làánà níwájú Ọlọ́run lọ́jọ́ kọ́lọ̀ wọn sọ yí pé rí ànábì law istaghfarta lahum 70 marra kódà bó tọrọ àforíjì fún lójoojúmọ́ 70 times èmi Ọlọ́run ò ní foríjì. ọmọ ìyá mi ló tún wá kù tó tún fẹ́ pé yẹn ní irùngbọ̀n bíi tèmi kò sọ dẹni Ọlọ́run kó rí ó dúdú báyìí kò sọ yẹn dẹni Ọlọ́run káwọ jàlábíà kò sọ dẹni Ọlọ́run kó wọ sultana kò tí ì dèèyàn Jésù kéèyàn wọ aṣọ ìbílẹ̀ àwọn oníṣẹ̀ṣe kò tí ì sọ dèèyàn Ọ̀rúnmìlà aṣọ òdìtámì láyé ẹ̀sìn tẹ́rí yẹn bí aṣọ ni ẹ wò gbà tí ànábì fẹ́ fún wa ní definition tí ń jẹ́ ẹ̀sìn ànábì nínú àdísì tí Abu Hurairah gbà wá àdísù sahih Abu Hurairah sọ wípé ó lánàbì sọ fóun wípé látàhásádù kẹ́ ẹ lè bá jẹ́ mùsùlùmí gidi ẹ má máa kẹ́ tara yín wàlá tànájàṣù
ẹ má máa kó ẹ̀gbin rẹ́ra yín lẹ̀, ẹ má máa wádìí ara yín. wala tabaghadu. Látàbàgọ́dù, ẹ má máa bínú orí Ọlọ́run nínú ayé ara yín. wala tajabaru. ẹ má máa kọ̀yìn ara yín síra yín. Ìwọ náà ló sọ tó dọ̀tá òsì nítorí ntọ́jẹ tó mu. wala yabi' ba'dukum ala ba'din. ẹ má máa yọwọ́ lórí ọjà ọmọnìkejì yín. Ànábì wá ka kíní yẹn tó pọ̀ bẹ́ẹ̀. wa kunu ibadallahi ikhwana. Ànábì ní ẹ máa jẹ́ ọmọ ìyá nínú ẹ̀sìn. Níwọ̀n àgbà tẹ́ ẹ bá ké tara yín, tẹ́ ẹ bínú ara yín, tẹ́ ẹ yẹ̀yẹ́ ara yín, tẹ́ ẹ bara yín lórúkọ jẹ́. Báwo ni wọ́n ṣe pera ẹlẹ́ni? Báwo ló ṣe sọ pé Mùsùlùmí lèmi? Mùsùlùmí ni wọ́n, innamal mu'minuna ikhwa, ó sì ń bà mí lórúkọ jẹ́. Ànábì ló kì í ṣe Mùsùlùmí. Torí pé o ò mú ìwọ, aṣọ ìsìláàmù ló gbé wọ̀, aṣọ Christianity ló gbé wọ̀, aṣọ traditionalist ló gbé wọ̀. O ò mú ìwà tí wọ́n fi pè ọ́ lẹ́ni Ọlọ́run. Kò sí lọ́wọ́ rẹ. Ànábì wá parí ẹ̀ sórí pé àtẹ́kùwà àhùnà. Inú ọkàn ni bẹ̀rù Ọlọ́run gbé. Ẹ̀rí ti ìsìláàmù, Mùsùlùmí ni mí, bí ìgbà tó gbà sọ̀wọ́ ni. Ìbẹ̀rù Ọlọ́run gangan, àtẹ́kùwà àhùnà. Inú ọkàn ní ń gbé. Bàbá àríyàn tó bá sọ yìí pé ó sì yẹ̀yẹ́ ẹ̀sìn. Ọlẹ́sìn ti tún di aṣọ torí gbogbo ntákẹ́ gba góòlù bá ti wí, ó ti di topic. Àlùbáríkà ló débẹ̀. Tí wọ́n bá ń dá wàhálà alẹ́ nínú ẹ̀sìn, tá a bá gbójú kò tá a wo bẹ̀, wọ́n pariwo. Bàbá oní kí ni tí ń pè é? Bàbá oní humanity sọnù sọ́pọ̀ rẹ̀ lè ti ṣẹlẹ̀ yìí ni. Bàbá tó wá dá sí tán, wọ́n tó tún wá dá sí tó tún sọ ọ̀kan báyìí. Láì jẹ́ páwọn náà ń kọ̀ǹtró ọpọlọ ẹ̀dá. Aṣọ bí aṣọ lẹ̀sìn. Al-Qur'ani ní sibugata Allah. Sibugata Allah. Bàbá asana minallahi sibugha. Wa nahnu abidu. Ẹ̀sìn Ọlọ́run bí aró ni. Wa nahnu lahu abidu. Bí aró ni. Sibugata Allah. Mùsùlùmí tí mo jẹ́, ọba mi rẹ̀ mi láró ni. Sibugata Allah. Ìwọ jẹ́ Christianity, ibi tó rí tiẹ̀ lọ nìyẹn. Ìwọ jẹ́ traditionalist, ibi orí tiẹ̀ lọ nìyẹn. Aró Ọlọ́run lẹ̀sìn kéèyàn jẹ́ ẹlẹ́sìn Islam. Ọba mi rẹ̀ mi láró, ó ní kí n jẹ́ Mùsùlùmí. Ìsìbùgátà láà. Ìyẹn ń jẹ́ kó o mọ̀ pé bí ìgbà téèyàn gbé aṣọ wọ̀ lẹ̀sìn, ó lè gbé aṣọ ẹ̀sìn wọ̀ kó o sì mọ̀ wá Sítánì. Kó o mọ̀ wá nàmúrúsì. Láyé síbùgátà. Wa nahnu lahu abidu. Ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ìlú Ìṣẹ́yìn. Al-Wazir akéwùgbà góòdù ọmọ akéwùgbẹ̀rú. Mo tẹ́lú Ìṣẹ́yìn omi fẹ́ lè máa bọ́ lójú mi pé Ọlọ́run ṣé ẹ̀sìn náà là ń ṣe láfíríkà yí àbẹ́sìn. Ṣẹ́sìn náà lélẹ́ yí àbẹ́sìn. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀, ìgbàgbọ́ apá kan àwọn èèyàn ni pé àwọn Mùsùlùmí alákatakítí ni wọ́n o, alákatakítí ni wọ́n, ẹ̀sìn wọn ló kọ́ wọn lálákatakítí. Ẹbí pásítọ̀ yẹn léèrè ṣé Jésù lọ́kọ̀ léètò ṣe yìí. Bẹ́ẹ̀ bá ti rí tí ẹ̀sìn bá ti le kankankankan jù lára ẹnìkan, ẹ lọ wádìí ẹ̀. Kì í ṣe pé kí kankankan àti sin lọ́hùn o, kankankan kó sá mọ̀ bá yé àwọn èèyàn jà, kó mọ̀ bá àwọn èèyàn jà. Bísínẹ́sì ní í ṣe. Ó ní bísínẹ́sì lábẹ́ ní tó gbé dání ni. Ẹ wá wò, wàá bá débi pé afọ orí ẹlẹ́hà, afọ ẹsẹ̀ ẹlẹ́hà, alu àfáǹkùnmọ̀ lórí. Ká ní Mùsùlùmí ni ẹ wo bí orúkọ wọn ti bàjẹ́ dé. Ẹ̀yin ẹlẹ́sìn Christianity, ṣé ẹ wá rí nísìn abẹ́rẹ́? Bí wẹ̀rẹ̀ ṣe ń bẹnu Mùsùlùmí ní bẹnu ẹlẹ́sìn Christianity. Bẹ́lẹ̀ búúsọ ṣe ń bẹnu Mùsùlùmí ní bẹnu àwọn oníṣẹ̀ṣe náà. Ìwà ẹ̀dá ó yàtọ̀ sí ẹ̀sìn. Ìwà orí burúkú ń bẹ lára àwọn èèyàn kan. Ìwà orí ire ń bẹ lára àwọn èèyàn kan. Ẹni ire ń bẹ nínú ẹni tí ń bọ Èṣù. Ẹ̀sìn ni ò ní níwájú tàwa Mùsùlùmí. Ó lè má lẹ́sìn bẹ̀ tó níwàárí. Ẹni ire ń bẹ nínú àwọn pásítọ̀. Ó lè má lẹ́sìn àwọn oníwàárí. Ó lè má gba Islam àmúníwárí. Ẹni rẹ̀ ń pọ̀ nú àwọn Mùsùlùmí, ó lè má ṣe Christianity tiẹ̀ bẹ̀tìwárí ń bẹ lọ́wọ́ ẹ̀. Ibà àfáà kan ló protect àwọn tán Boko Haram fẹ́ pa ní North. Tó sáré kó wọn sí mọ́sálásí tó sì tilẹ̀kùn. Wọ́n láwọn owó ló wà ń bẹ̀, ó láwọn tẹ́ ń kírun ni. Ṣé bí president fún ní àwọ́ọ̀dù orílẹ̀-èdè Nàìjíríà, ẹ wá dúró àwọn tó gbà lánàá ẹlẹ́sìn Christianity. Mùsùlùmí ẹlẹ́sìn Christianity kí là ń bára wá jà sí i. Ọmọ ìyájọ làjọ jẹ́ ní ìjẹ́nìyàn ìsàníyà ìjẹ́nìyàn eléyìí tí ń sọ akéwùgbà góòdù lórúkọ sínú yóò dẹ̀ mọ́ bẹ́nú tàn lọ láyé bá fáàmì bá tún dé lọ́la
tó bẹ̀rẹ̀ sí sọ fáwọn èèyàn pé ẹja fẹ́ràn ara wa humanity pàtàkì wọ́n máa táàgì ẹ̀ má Akéwùgbà Gold pé òun náà ń ṣe bí Akéwùgbà Gold ara tí ń bí wọn nínú wọn mọ̀ pé yọ padà di yọ padà dẹ̀yẹ kí lòun hate ẹlẹ́sìn Christianity sí èèyàn bíi tiẹ̀ ni kí lòun hate babaláwo sí èèyàn bíi tiẹ̀ ni ó lè hate ẹ̀sìn rẹ̀ má hate jẹ́nìyàn rẹ̀ ìsìlámù ló kó wa jọ. Má ṣe tàní má ṣe tú wa ká káwa náà máa hùwà tí ò dáa ká sì fẹ́ràn ara wa. lọ́mú mi wọ́n ṣèkìlọ̀ mùsùlùmí torí ẹ bá pé bádánwò kan bá ti ń bọ̀ yóò tètè fura bádánwò lélẹ́yìí tí ń bọ̀ yìí gbogbo ẹ̀yin tẹ́ máa ń lanu gbàùgbàùgbàùgbà máa dárúkọ èèyàn lórí íńtánẹ́ẹ̀tì nítòsẹ̀lẹ̀ nísẹ̀yìn yẹn to every action belong reaction ẹ máa retí reaction tó bu ẹlẹ́sìn Christianity àwọn náà ò ní gbà fún ọmọ toráwọ̀ ó sin pásítọ̀ yẹn dé kóòtù kílẹ̀ ẹjọ́ dájọ́ ẹjọ́ wọn kọ́ ọlọ́pàá ẹ̀ka everybody ilé ẹjọ́ ẹ̀ka everybody kílẹ̀ ẹjọ́ ó kú kí ni bẹ́ẹ̀ kò sẹ́ni ó tọ́jú owó ẹjọ́ lé nígbà ẹ̀yìn aládánwò rẹ̀ dandan jágbàjàgbà ayé yìí dé ló kálukú náà kówó jáde pé torí kí là fi ń ṣiṣẹ́ torí kójú ọmọ tì ní ni bẹ́ẹ̀ nìkan bá bẹ́ẹ̀ nìkan ló kọjá ẹgbẹ́ ìdílé ẹjọ́ ẹ̀sọ́ ń bẹ̀ ẹjẹ́ gbogbo wọn kú kóòtù ẹ má fẹ́ nìkan kan lẹ̀ bọ́jẹ́ mùsùlùmí tó ń tira wà ní ẹ̀ ìsọ̀ kóòtù ọba mi ló kọjá ọbẹ̀ sìn mi jẹ́ bọ́jẹ́ lẹ́sìn Christianity òun àti sultana rẹ̀ ìsọ̀ kóòtù bọ́jẹ́ babaláwo òun àtọkùn ẹ̀fà rẹ̀ ẹjẹ́ wọn gbé wọn dé kóòtù ètò ọba lọ ẹ̀wọ̀n kọjá aráyé ṣe àwọn orílẹ̀-èdè kan ọ̀sẹ̀sìn ọkàn wọn sì balẹ̀ láyé the situation tán country kan tán fight lọ́wọ́lọ́wọ́ àwọn struggle lórí pé bó láti control pollution industrial pollution ilé-iṣẹ́ ti pọ̀ jù àwọn ooru tí ń jáde láti ibi ilé-iṣẹ́ ńláńlá kó má affect aráàlú ariwo ilé-iṣẹ́ ńláńlá kó má affect aráàlú ní táwọn ń jà fún un àwa wà níbi tá a ti ń jà fún ariwo mọ́sálásí ariwo church.